Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú déédéé wò yìí. Ohun tí mo mú wá tó rú mi lójú díẹ̀ ni pé ó dẹ̀ yà mí lẹ́nu. Wọ́n ní ìyá onífá kú ti kúrò láàfin. Pé ó ní gbogbo bọ́n ṣe kúrò láàfin, wọ́n ní kò sọ fún kábíyèsí. Ó kàn dédé kú. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní search fún màmá yẹn tó ìyá onífá. Bó ni ìyá onífá ìbá máa lọ láì dágbére fún kábíyèsí. So nígbà tí wọ́n wá rí ibi tí ìyá onífá wá wà, ìyá onífá sọ fún àwọn tí wọ́n wá kábíyèsí, ẹ̀ẹ̀kan wá ìyá onífá wá. Pé ìyá onífá náà ti fi ààfin lẹ̀ fún kábíyèsí àti gbogbo àwọn olórí ẹ̀. Kò bá wọn kàn sọ ààfin yẹn, kàn sórí ẹ̀ kodò, kàn kẹ́sẹ̀ méjèèjì sókè. Ó ní àgúnlá àgúntẹ̀tẹ̀. Ó ní òun ti kúrò fún kábíyèsí. Kí ni ìwúlò òun ní ààfin, ní palace? Kí òun má tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ fún kábíyèsí. Kí ni iṣẹ́ tóun gbà ní ààfin? Kí òun má lè sọ òdodo ọ̀rọ̀, nǹkan tóun bá rí kó sọ fún kábíyèsí. Pé kò sí iṣẹ́ yẹn kankan, iṣẹ́ tóun ṣe ń bẹ̀ pé kò wúlò. Nípa pé kò wúlò fún kábíyèsí ló ń ṣe ní wọ́n ní kójú má rí ibi kí gbogbo ara ní ògùn ẹ̀. Wọ́n ní fún gan láti yejọ́ yìí ó ti pẹ́ tóun kàn ń rọ́jú pé kóun bá wọn ṣe papọ̀ láàfin, pé òun kàn ń rọ́jú. Pé kẹ́ wo even Mariam yẹn tó bí ìbejì. Pé ìgbà tó bí ìbejì yẹn, pé kábíyèsí ó sọ pé òun ti kọ́kọ́ sọ fún kábíyèsí pé yẹn ìyá onífá pé ìbejì tọ́mọ yìí bí ó ní bó ṣe jẹ́ o. Obìnrin yìí jẹ́ ká ṣe verification o. Ká ṣe gbogbo right gbogbo that is a traditional right àti ti tàwọn olóyìnbó, that is di kinní kan LDA. Wọ́n ní kábíyèsí ò máa dá lóhùn. Ó ní àpá àwọn fẹ́ sọ ọmọ lórúkọ. Ìyá onífá ní báwo lè ṣe fẹ́ sọ ọmọ lórúkọ, táìmù ò tí ì tó, ẹ tí ṣe verification, ẹ tí mọ gúlẹ̀gúlẹ̀ bí ọmọ ṣe wáyé, ẹ dẹ̀ fẹ́ ṣe verification. Ẹ ṣáà mọ gbogbo awuyewuye tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ pé ó lóyún kò lóyún. Ó dájẹ́ ká lọ ṣe test pé olórí Mariam kò tẹ̀lé kábíyèsí lọ ṣe verification. Wọ́n fa kinní yẹn gidi gan gbà ẹ̀. Tí tó dẹ̀ fi wá di ipò abímọ, wọ́n á sọ pé kábíyèsí ní òun ló lọ́mọ. Lòun bá sọ fún kábíyèsí, ẹ jẹ́ ká ṣe gbogbo ìwádìí. Torí ó ní ọmọ tó bá fẹ́ bí, o gbọ́dọ̀ ṣe ìwádìí ẹ̀. Pé kábíyèsí ní ti ìyá onífá ló ń sọ yẹn o. Wọ́n ní bí kábíyèsí dẹ̀ ṣe go ahead tó dẹ̀ pe èrò pé òun fẹ́ ṣe ìkómọ. Wọ́n dẹ̀ ṣe ìkómọ, wọ́n dẹ̀ ń wò. Pé dídà tó ń péjọ yẹn pé òun ya kúrò ní ààfin níjọ́ yẹn. Torí òun ò fẹ́ nǹkan tóun máa ṣe tí wọ́n máa dàbí pé òun rín kábíyèsí fín. Àbí òun ò fẹ́ participate nínú kinní yẹn. Ó lóun ò sí nílẹ̀, òun kúrò ńbẹ̀. Ó lóun kúrò. Pé kójú òun má rí ibi lòun ti sọ fún kábíyèsí. Pé because òun ti kìlọ̀ fún kábíyèsí, kábíyèsí lòun ò gbọ́. Ó dẹ̀ go ahead, ó dẹ̀ ṣe ìkómọ yẹn, ó dẹ̀ ṣe. Ó lóun bá ń wò. Ó ní meanwhile, ó ní kábíyèsí gbogbo nǹkan tóun máa ń rí tóun máa ń sọ fún kábíyèsí, ó ní kò sí tí kábíyèsí ń gbàgbọ́. Kábíyèsí máa ní tí ẹni yẹn, tí kábíyèsí ló ṣe yẹn. Tí ìyá onífá ni ìyá onífá ṣe yẹn. Pé kò ní gbọ́. Pé at the end of the day, kinní yẹn bá backfire. Pé òun máa wò wọ́n rùn. Ó ní fún nǹkan pé màmá kábíyèsí, ìyẹn màmá kábíyèsí olóògbé màmá yẹn, that is late mother ẹ̀. Wọ́n ní fún nǹkan pé ó yọ sí kábíyèsí, ó kìlọ̀ fún kábíyèsí lójú ran. Ó ṣe gbogbo ẹ̀ ní everywhere. Pé kábíyèsí rẹ̀ kò tún gbọ́ o. Pé èèyàn ní pé kí kábíyèsí gbọ́ pé ó tún kìlọ̀ fún.
báyìí kọ́ ọmọ yẹn ṣe kínní o báyìí kó wá sí bíbá yìí kó báyìí kó ṣe sí inú ààfin pé kábíyèsí ò gbọ́ ó go ahead pẹ̀lú gbogbo nǹkan tí òun sọ fún bẹ́ẹ̀ náà ni nǹkan tí màmá late mother náà sọ fún pé èèyàn ní pé kí kábíyèsí gbọ́ pé ṣé ìyẹn tún wà bẹ́ẹ̀ ó ní even Mariam kìlọ̀ fún un pé kì í ṣe gbogbo ẹ̀ lòun rò papọ̀ ó ní Mariam kìlọ̀ fún un pé ìyá onífá wá jẹ́ nsọ kankan fún ẹ láyé ẹ anything tó bá ti rí láàfin nípa tòun kó ya mẹ́nu mọ́ tó bá lọ sọ nǹkan tí ò ṣeé sọ jáde lẹ́nu ẹ̀ pé òun á fi ojú ìyá onífá hàn mẹ́wàá pé nǹkan tó bá ti rí ya mẹ́nu mọ́ lọ́rọ̀ tòun pé wọ́n á dá sí ọ̀rọ̀ tòun rárá pé ìtumọ̀ eléyìí gbogbo nǹkan tó bá rí ló máa sọ pé kí á ṣe mẹ́nu mọ́ ó má dá sọ̀rọ̀ òun ò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ òun ní ẹnu ẹ̀ wọ́n ní ìyá onífá ni ẹ fún ní àbẹ́ẹ̀dì ìwọ sí mi kémi máa sọ kankan tí òun rí ó fẹ́ sọ òun di gbẹ̀wù dání àbò fẹ́ sọ òun dòdì àbò fẹ́ sọ òun di àrìndì àbí ìtumọ̀ èyí tó ń sọ yìí kó yá padà sí ẹlẹ́nu wọ́n ní pẹ̀lú gbogbo ẹ̀ lọ everything tó ń ṣẹlẹ̀ láàfin gbogbo ẹ̀ ó máa sọ fún kábíyèsí pé kò sí ti kábíyèsí lọ orí kábíyèsí máa sọ pé tí ìyá onífá ló ṣe èèyàn kì í ṣètò ó ní báwo ló ń ṣe máa gbé ní ààfin kẹ́nu má lè tọrọ òun ti wà láàfin láti ìgbà tí àwọn tí kábíyèsí tó ti ṣúnwájú kó tó di ìgbà tí kábíyèsí pé kò nǹkan tẹ́ bá sọ fún kábíyèsí nípasẹ̀ ààfin yẹn tó dẹ̀ lè pààyàn lára pé kò sí ti kábíyèsí máa mú lọ kò dẹ̀ sí ti kábíyèsí máa gbọ́ ó nítorí ẹ̀ pé òun lòun ṣe ikú kó palẹ̀ ẹrù òun mọ́ tóun fi kúrò láàfin wọ́n ní ìyá onífá ti kúrò láàfin even àwọn alàgbà tàbí àwọn kí náà máa ń pè irú àwọn tó jẹ́ pé wọ́n máa tutọ́ sínú wọ́n á di ẹ̀jẹ̀ sínú wọ́n á tutọ́ funfun jáde wọ́n nínú wọn tó wá báwọn kábíyèsí ìyá onífá báwo lẹ ṣe máa kúrò láàfin bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn tó wá lóhùn ti dá wọn lóhùn ó ní kàn máa lọ tóun ti fi ààfin lẹ̀ fún kábíyèsí àti àwọn ìyàwó ẹ̀ sáàfin pé ó táwọn wò ó ní ọjọ́ ìkómọ tó yí kábíyèsí pé dandan òun ti jíṣẹ́ fún kábíyèsí ò gbọ́ kó má di pé òun dẹ̀ rin kábíyèsí fi òun dẹ̀ fẹ́ sọ nǹkan tó máa bí kábíyèsí inú tó máa rin fi kó máa sọ pé orin kábíyèsí fi pé lòun ṣe kúrò láàfin jọ yẹn ọlọ́run òun kúrò láàfin o ìjọ yẹn náà tẹ́ bá tún wò wọ́n ní Naomi náà kúrò láàfin wọ́n sọ pé Naomi ṣìkè wọ́n ní Naomi kúrò láàfin gbogbo àwọn nǹkan tí wọ́n sọ fún kábíyèsí kò sí ti kábíyèsí gbọ́ nǹkan tó mú wọn tí gbogbo wọn fi bínú kúrò láàfin ó ní ìjọ àkómọ yẹn ó lóun kúrò láàfin kì í ṣe ìgbà yẹn lòun ti kúrò ó lóun kúrò òun tiẹ̀ bọ́ sí òun sọ pé òun ò ní wà ní òun ò fẹ́ wo atmosphere yẹn because tóun bá ti ń pé kíní yẹn kàn ń rí òun lára ní nǹkan tóun sọ fún kábíyèsí tí kábíyèsí dẹ̀ tó dẹ̀ ṣe orí kunkun tó dẹ̀ ṣe bó ga ọ kóun ti fi kábíyèsí lẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ibi tán bá fi dé kán fara mọ́ tó ẹ̀yìn èèyàn mi wá ní ilé yìí lágbára lè ṣe ká má mú wá sí etí ìgbọ́ wa kẹ́yìn náà mọ̀ bó ṣe ń lọ torí kìí ṣe gbogbo nǹkan la gbọ́ aṣọ kan náà sá lóòrùn so ìta ní ká mú wá sí etí ìgbọ́ wa kẹ́yìn náà mọ̀ bó ṣe ń lọ ẹ ṣé gan ẹ ṣe ń tẹ́tí sí wa bọ́ lọ́wọ́ adájú lórí wa owó tẹ̀ fi ń bá wa subscribe tẹ̀ bá wa share tẹ̀ lè bá wa fi sí comment section àánú ọlọ́run àbọ̀ ọlọ́run wo ojú rere ọlọ́run kò ní kúrò nínú ayé títí láéláé oore ọ̀fẹ́ àti àánú kó máa bá gbogbo wa gbé o láti òní lọ àti títí láéláé àmín ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.